A kí yín ẹ káàbọ̀ sórí ẹ̀kọ́ èdè Yorùbá wa tòní. Òwe àwọn baba ńlá wa kan wípé ọ̀nà ni ikú kò sẹ́ni tí kì yóò tọ́. Òwe yìí ni mo fi ń kí wa káàbọ̀ sórí ẹ̀kọ́ èdè Yorùbá wa tòní, níbi tí a ó ti máa sọ̀rọ̀ nípa àṣà ìsìnkú ní ilẹ̀ Yorùbá. Yorùbá bọ̀ wọ́n ní àwáyé má lọ òsì, kò sẹ́ni tí ò ní kú, kò sẹ́ni tí ojúde rẹ̀ kò ní wu gbẹ́gi. Èyí ni ó jẹ́ kó yé wa pé gbogbo ẹ̀dá láyé ni ó jẹ gbèsè ikú. Àwáyé má lọ òsì, kò sẹ́ni tí ò ní lọ. Bí òkú bá ti wá kú ní ilẹ̀ Yorùbá, ó ní àwọn ìlànà àti ìgbésẹ̀ tí a máa ń gbé nígbà tí òkú bá kú ní ilẹ̀ Yorùbá. Ìlànà àkọ́kọ́ òun náà ni ìtúfọ̀. Ìtúfọ̀ ni kíkéde òkú fún àwọn ọmọ àti mọ̀lẹ́bí, bóyá àwọn tó wà nítòsí tàbí tí kò sí ní ìtòsí. Lẹ́yìn ìtúfọ̀ ni ó kan ilẹ̀ òkú gbígbẹ́. Yorùbá bọ̀ wọ́n ní ẹni tí ń gbẹ́lẹ̀ nípa òkú mọ́, ẹni tí ń sunkún ariwo lásán nípa. Lẹ́yìn gbígbẹ́lẹ̀ òkú ni ó kan ìtọ́jú òkú lóríṣiríṣi, bíi wíwẹ̀ òkú, rírè èékánná òkú, fífá orí òkú ọkùnrin àti dídi orí òkú irun orí òkú obìnrin. Lẹ́yìn náà ni ó kan kíkun òkú lósùn, títẹ́ òkú àti sísin òkú gan. Kò sẹ́ni tí ò ní kú, kò sẹ́ni tí ò ní rèwàlẹ̀ àṣà ni a ṣe ń sọ èyí nítorí kí a lè mọ ètò tí àwọn Yorùbá ti là kalẹ̀ nígbà tí òkú bá kú. Kí là ń sọ? A wípé àṣà pàtàkì lára àwọn àṣà ilẹ̀ Yorùbá ni àṣà òkú sísin. Bí òkú bá ti kú, ó ní ìlànà tí Yorùbá máa ń tẹ̀lé kí wọ́n tó sin òkú. Àkọ́kọ́ ni ìtúfọ̀. Lẹ́yìn náà ló kan ilẹ̀ òkú gbígbẹ́, ìtọ́jú òkú lóríṣiríṣi bíi rírè èékánná òkú, wíwẹ̀ òkú, kíkun òkú lósùn àti àwọn mìíràn. Kò ní ju báyìí lọ lónìí lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa. Kó tó di ìgbà míì tí a máa mú àkọ̀tun wá sí ojú ìwòran yín, ẹ̀yin lè fẹ́ darapọ̀ mọ́ wa kí ẹ̀kọ́ èdè Yorùbá síwájú sí ẹ yẹ̀ wá wò lórí àwọn ayélujára wa, lórí Instagram àti Yorùbá Clinic, lórí Facebook àti Yorùbá Clinic, lórí Twitter Yorùbá_clinic, lórí YouTube Yorùbá Clinic TV. Tó bá jẹ́ pé lórí ẹ̀rọ alágbàtà wa ni ẹ wá wò lórí www.yorubaclinic.com kí ẹ̀yin kó sì kọ́ èdè Yorùbá síwájú sí i. Ǹjẹ́ kó tó di ìgbà míì tí a máa mú àkọ̀tun wá sí ojú ìwòran yín, èmi olùkọ́ àti atọ́kùn yín Ọláìyá Àyìndé Ọlárẹ̀wájú, mo wípé ẹ wà ní àlàáfíà.